Káàbọ̀ padà sí ìmúdójúìwọ̀n ohun ìṣẹ̀lẹ̀ ní Scale Network lóṣù yìí. Scale ṣe àgbéjáde Ere Mystrios, èyí tí o lè ṣeré kí o sì jèrè nídìí ẹ̀. Eléyìí ó jẹ́ àwọn eré fídíò tí o lè fi ṣeré tí a kọ́ sí orí Scale Network. Ó jẹ́ ohun èlò tí ó dára láti ṣe ìsọdọ̀tun fún ìmọ̀ eré ṣíṣe rẹ. Mysterio jẹ́ àwọn eléré ńlá níbi eré kí a ṣeré kí a sì rérè níbẹ̀. Ní báyìí wọ́n wá fẹ́ gbé àwọn àgbékalẹ̀ tí ó jẹ́ kí ṣíṣe fídíò àti tí ó jẹ́ kí eré fídíò ní ṣíṣe kí ó tún jẹ́ ọ̀tun. Lóṣù yìí wọ́n wá gbé eré Mysterio wọ́n gbé wá sí orí Scale Network tí inú wa sì dùn láti sọ wí pé wọ́n ti di alábàáṣepọ̀ Scale. Mysterio game yìí ó jẹ́ géèmù tí a kọ́ sí orí Nebula Gaming Hub. Géèmù yìí ó ti wà láàyè ó sì ti ṣetán láti gbé àwọn ìpele tuntun wá sí orí Scaleverse. Wọ́n wá ń kí gbogbo àwọn eléré blockchain káàbọ̀. Mysterio wọ́n ní nǹkan fún gbogbo ènìyàn. O ò bá jẹ́ eléré Web2 láti ìlú Turkey, ìlú Russia àbí Eastern Europe. Gbogbo ibi tí o bá ti wá àbí kí o jẹ́ eléré Web3 ní orí blockchain. Mysterio wọ́n kí ẹ káàbọ̀ wọ́n sì gba gbogbo ẹni lálejò. Eléyìí ni fídíò tí ó sọ fún ọ bí Mysterio game bí ó ṣe rí. Ẹ jẹ́ a wò ó. O lè ṣeré kí o sì tún jèrè níbi eré Web3 Mysterio. O ò sì ní owó ìdíyelé gáàsì kankan tí o ó san torí pé ó ń bẹ lórí nẹ́tíwọ́ọ̀kì Scale. Ó jẹ́ àwọn eré tí a máa múnú èèyàn dùn. Mysterio mú ìdàgbàsókè ohun èlò wá sí ibi eré fídíò tí ó sì jẹ́ eré ṣeré kí o gbẹ̀bùn àbí kí o jèrè tí ó ní àmì titi wọn tí o lè gbà. Wọ́n ń pè é ní Mystrium Hall. Ṣíṣe ìbáṣepọ̀ Mysterio pẹ̀lú Scale, àwọn tí wọ́n ń gbá eré Mysterio wọ́n lè máa retí pé kí àwọn eré wọn kí ó túbọ̀ ní adùn sí bí wọ́n bá ṣe ń ṣe é. Mysterio wá sí orí Scale torí pé Scale ò ní ìdíyelé kankan tí o ní láti san owó gáàsì tí o bá fẹ́ ṣe Mysterio ní orí Scale Network. Ó yára, ó jẹ́ ọ̀fẹ́, ó sì tún rọrùn láti fi ṣeré. Kí ló tún kù? Pẹ̀lú owó ìdíyelé òdo ti Scale Network, àwọn eléré wọ́n lè wá ṣeré báyìí pẹ̀lú Mysterio, wọ́n lè jèrè, wọ́n lè gba ẹ̀bùn,
wọ́n sì tún lè ṣe ìṣòwò láì ní owó ìdíyelé kankan tí wọ́n ó san. Ìdàgbàsókè Mysterio ó wá láti ibi kí wọ́n máa bá àwọn eléré wọn, kí wọ́n máa bá wọn ṣe, kí wọ́n sì máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Eléyìí tí ó jẹ́ kí àwọn olùmúlò wọn kí wọ́n máa pọ̀ sí. Ìgbà tí wọ́n wá sí orí Scale Network, Mysterio yóò tún máa retí láti ní àwọn olùmúlò tuntun torí ìbáṣepọ̀ wọn pẹ̀lú Scale. Ẹni tí olùdásílẹ̀ Mysterio ó sọ̀rọ̀ pẹ̀lú inú dídùn yìí pé àwọn Mysterio yóò máa mú àwọn ohun tuntun wá sí orí blockchain, wá sí orí ìtajà crypto àti lórí àwọn ìkànnì NFT. Papọ̀ mọ́ ìgbọ̀wọ́ tí Mysterio yóò rí ní ọ̀dọ̀ Scale Network, wọ́n ní àwọn tún rí ọjọ́ iwájú tí ó dára. O lè darapọ̀ mọ́ Scale Network àti Mysterio níbi ìrìnàjò yìí torí ìrìnàjò yìí jẹ́ ọ̀nà sí owó ńlá tuntun. Láti mọ̀ sí nípa Mysterio, o lè tẹ líǹkì yìí, o sì lè kà nípa wọn, o lè lọ sí ẹ̀rọ ayélujára wọn, o lè rí wọn lórí Twitter, o sì lè bá wọn sọ̀rọ̀ lórí Discord. Láti mọ̀ sí nípa ìbáṣepọ̀ láàárín Scale àti Mysterio yìí, o lè lọ sí orí Scale blog kí o lọ kà á ní kúkún ní èdè Gẹ̀ẹ́sì. O ṣé tí o gbọ́ mi. Èmi ni aṣojú Scale Network ti ilẹ̀ adúláwọ̀ fún èdè Yorùbá. Ó dìgbà kan náà.